mi tí kò lọ́bẹ̀ torí wọ́n ti parí ilé yẹn ó bá ní ìgbà tó gbalé tán ó ní kí n gé irun orí ọmọ mi fóun mo ní mi lè gé irun orí ọmọ mi fún mo ní kí ló fẹ́ fi ṣe ó ní ajé ni mo ní mi lè gé ó ní tí bá ti mọ̀ pé mi lè gé irun orí ọmọ yẹn tí bá ti mọ̀ pé mi lè gé pé kí n kẹ́rù mi tó wà nínú ilé so ìgbà tó ṣàní kí n gé irun ọmọ sí mi ìdá lóhùn ló bá ṣàní kí n wá kẹ́rù mo ṣe àwọn ọmọ mi síbi tí máa kó ẹrù mi sí nígbà tí ó ti ṣàgbára fún mi àti gbalé gbogbo ọjà mi gbogbo aṣọ mi gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ nígbà tí máa wálé ní January pé mo wá. ẹyẹ yẹn tẹ́ ń gbọ́ wá ẹ dákun ẹ wo fọ́tò ọmọ yẹn lórí Facebook bọ́mọ ìṣe rẹ̀ wà tó kábíyèsí Ọlọ́run ẹ wo bí ṣe ń wù yàn ọkọ tẹ́ ń fẹ́ ló ní kẹ́ gẹrun dàda orí ọmọ yín fóun ó ní ajé ni ó ní ajé ni. ṣùgbọ́n bó ló ṣe ṣẹlẹ̀ gan bó ló ṣe kú òǹlé báwo ló ṣe rìn tó fi di pẹ́ rí láti fẹ́ bọ̀. ọmọ mi dé láti skul ni mo dẹ̀ change aṣọ fún un ó lóun fẹ́ jẹ́ wà ó dẹ̀ rẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù ọ̀dọ̀ mi mo dẹ̀ fojú sí títí tó fi rẹ̀ wò tó fi dúró síwájú ìyẹlẹ́wà kò tó 5 minutes mo kàn ní kí n dìde pé kí n lọ wo ọmọ pé ó yẹ kó ti dé bí mi ṣe rí ọmọ nìyẹn mo wá títí tílẹ̀ fi mọ́ díjọ́ kejì tí mo ń rìn káàkiri àdúgbò ní Lagos Island so ọkọ tí mo wá fẹ́ ó dẹ̀ gbalé fún mi tí kò lọ́nu ilé yẹn bẹ́ẹ̀ mo kẹ́rù sínú ilé yẹn mi tí kò lọ́bẹ̀ torí wọ́n ti parí ilé yẹn ó bá ní ìgbà tó gbalé tán ó ní kí n gé irun orí ọmọ mi fóun mo ní mi lè gé irun orí ọmọ mi fún mo ní kí ló fẹ́ fi ṣe ó ní ajé ni mo ní mi lè gé ó ní tí bá ti mọ̀ pé mi lè gé irun orí ọmọ yẹn tí bá ti mọ̀ pé mi lè gé pé kí n kẹ́rù mi tó wà nínú ilé mo dẹ̀ lókè. dáadáa lọmọ yín tẹ̀ wáyé. bẹ́ẹ̀ ni sà mo dẹ̀ ní òkè mo ní tí bá ti ríbi tí máa kẹ́rù mi sí mo ní màá kó torí chọ́ọ̀chì ni mò ń sùn tẹ́lẹ̀ pẹ̀lú ọmọ yẹn kó tó di pé gbalẹ̀ àdẹ tí ìkúrò kó lọ síbẹ̀ ẹrù nìkan ló wà ń bẹ̀ so ìgbà tó ṣàní kí n gé ọmọ sí mi ìdá lóhùn ló bá ṣàní kí n wá kẹ́rù mo ṣe àwọn ọmọ mi síbi tí máa kó ẹrù mi sí nígbà tí ó ti ṣàgbára fún mi àti gbalé gbogbo ọjà mi gbogbo aṣọ mi gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ nígbà tí máa wálé ní January pé mo wá. ẹyẹ yẹn tẹ́ ń gbọ́ wá ẹ dákun ẹ wo fọ́tò ọmọ yẹn lórí Facebook bọ́mọ ìṣe rẹ̀ wà tó kábíyèsí Ọlọ́run ẹ wo bí ṣe ń wù yàn ọkọ tẹ́ ń fẹ́ ló ní kẹ́ gẹrun dàda orí ọmọ yín fóun ó ní ajé ni. ó ní ajé ni mo bá ní mi lè gé ló bá ní kí n wá kẹ́rù mi mo ṣáà ń sá. ṣé torí irun orí ọmọ yín ló fi ń fẹ́ yín tẹ́lẹ̀ ni ọba lu ọmọ yín ló fi bọ́ wọn fẹ́ yín tẹ́lẹ̀ ni. kò yé mi o. pé ajé ni irun orí ọmọ yín. bẹ́ẹ̀ ni. prime suspect. mo ṣáà ní mi lè kẹ́rù mo wá sí Ìbàdàn wá ṣe ìnáwó lé ọ̀dọ̀ wa lápẹtẹ ìgbà tí máa padà dé Èkó mo ti bá gbogbo ẹrù mi ní ṣọ́ọ̀bù ọ̀dọ̀ mi èmi tẹ̀ wá ń yẹ gbogbo àwọn ẹrù yẹn gbogbo àwọn nǹkan mi pátá ó ti bàjẹ́ gbogbo àwọn aṣọ mi àtọjà tí mo rà sílẹ̀ ó ti dúró mi sí gbogbo ẹ̀dẹ́bí kó gba aṣọ yẹn báyìí ó ti ń bẹ́. ó sì pé ìlé gẹrun ọmọ mi fún ọ. kò sí aṣọ kankan báyìí lára mi jáṣọ ẹyọ kan lọ nígbà tí màá dé báyìí mò ń sunkún ni mí nítorí ẹ̀ sọ̀rọ̀ mo ṣáà kọ́ àwọn nǹkan tí mo mọ̀ pé ó sì dá ń bẹ àwọn tí ò dá mo dànù mo ṣáà mójú mi sọ̀rọ̀. ẹ kì í bẹ̀rẹ̀. bó ṣe pè mí lórí fóònù yẹn ló bá sọ fún mi pé ṣé mo ti rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lẹ́rù mi tóun bàjẹ́ mi sọ̀rọ̀ ó bá la ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ọbẹ̀ Ata nìyẹn Ọbẹ̀ Ata TV ilẹ̀ wà yìí eléyìí túkà màmá ó wà yà mí ẹ jẹ́ ká jọ wo ohun tó ń ṣẹlẹ̀ lóde let's go there.